lápapọ̀. Kí ni nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ gbéyẹ̀wò? Ó ti wà láti ọdún tó ti pẹ́, láti 80s ni kú omi ti ń wọ̀yá àjà ń bàdàn. Bẹ́ẹ̀ bá gbàgbé ẹ ṣàrántí omíyalé ọdún 2011 ní gẹ̀rẹ́ tí olóògbé Isiaq Abiola Ajimobi tó gorí àlééfà. Ìkún omi ṣọṣẹ́ ńlẹ̀ Ìbàdàn lọ́pọ̀, àtàwọn ètò ti wáyé sẹ́yìn. Ó fi hàn yí pé omi ló la Ìbàdàn já. Bẹ́ẹ̀ bá ṣe ń rí ògbèrè lẹ́ẹ̀mọ́ rí Ògùnpa. Ògùnpa ń já pọ̀ mọ́dù ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ló tún já pọ̀ Máṣẹ́jì rẹ̀. Tẹ́lẹ̀yẹlé ń bẹ ń bẹ tó darogun. Lásìkò òjò la máa ń pariwo ìkún omi lọ́dọọdún. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àjọ eléyìí tó ń rí sí ìkún omi, wọ́n ń gbìyànjú láti fẹ ojúsàn odò ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ bá lọ sọ́nà odò ọ̀nà kékeré ẹ rí nǹkan tí mò ń sọ yìí. Wọ́n ti ń fi àwọn odò, ṣùgbọ́n ọwọ́jà ìjọba lè má dé gbogbo agbègbè lẹ́ẹ̀kan oṣù. Níwọ̀nba òjò tó rọ̀ nínú ọ̀sẹ̀ yìí, ìkún omi tún ti ṣọṣẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ń bì. Pàápàá jùlọ nílẹ̀ Ìbàdàn, léyìí tó pè fún pé ká gbé yẹ̀wò. A gbọ́dọ̀ ṣe bí èpè ààrí, nítorí pé ọ̀rọ̀ tó bá kan òjò yóò kan àìná ńlọrọ̀ tó ń bẹ ń bẹ yìí. Mo ṣàlàyé pé Ìbàdàn Urban Flood Management Project ó sì ń lọ lọ́wọ́ nílẹ̀ Ìbàdàn. Ẹ mọ̀ ra àwọn ibi tí wọ́n ti ń fẹ odò tí wọ́n sì ń ṣiṣẹ́ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. A kan sáárá sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìgbésẹ̀ akin àti àfojúsùn eléyìí tí wọ́n ní láti dènà ìkún omi nílẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n kò pín síbẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Olódó, ìràwọ̀ ọ̀sán ni ó tú àpérò fún ọmọ eriwo. Lọ́wọ́ òjò ọjọ́ kan, gbogbo ọ̀nà tí àwọn èèyàn tó ń họ lẹ́bẹ̀ẹ́ bá tí wọ́n ń rí gbà tí wọ́n pè ní alternative road, gbogbo ẹ̀ ní ìkún omi. Òun ló mọ̀ tó ti fẹ́ wọ́ lọ tán. Àwọn tí a mọ̀ tí wọ́n ń gbé bẹ̀, àwọn òṣìṣẹ́ wa ń bì náà ń gbé bẹ̀, wọ́n ti ṣàyẹ̀wò bẹ̀, wọ́n jẹ́ àmọ́ bí nǹkan ṣe ń lọ pé alternative road gan ti fẹ́ rí bọ́ tán báyìí, tó yẹ pé ó dàbí ìpá àwọn tí ń gbé lólódó Kúmọ́pà yìí ẹrùn mú, wọ́n ti fẹ́ bọ́ sí bọ́dà tán pátápátá. Àti jáde ogun ni. Ní ráńpẹ́ mo fẹ́ káwọn èèyàn ó rí kẹ́sì bá wa ṣíà ẹ̀. Good morning, early good morning. Ìjọba àpapọ̀ ó ṣeé ṣe kí gómìnà Ṣèyí Mákindé ó má ti rí. Ó ṣeé ṣe kí ọ̀rọ̀ yìí má ti èdè tí gbọ́ gbogbo àwọn tó wà ní ìṣàkóso tọ́rọ̀ sí kan. Wípé ọ̀rọ̀ Olódó ó ń pè fún ìgbésẹ̀ pàjáwìrì ni. Ìmọ̀gbọ́n tí gómìnà ó ta sí. Lóòótọ́ àní tó owó lè má sílẹ̀, ṣùgbọ́n irú iṣẹ́ àkànṣe yìí ó pè fún ìgbésẹ̀ pàjáwìrì ni. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kétékété, ẹ lọ gbójú wa live and direct lórí Facebook wa Lágẹ̀lú 96.7 FM òkè tó ga jòkè. Odò yẹn lẹ́ ń wò yẹn. Early the morning of Thursday. This is Olodo Beach.
the alternative beach that we are using in Olodo, this alternative road that our governor Seyi Makinde have created. This one is the alternative one. The real one that we are doing is still there. Even it's more than this one also. There's no any vehicle that can go out or go in. That's the opposite of the road. You can see the vehicles at beside the road, and then we at this side, Olodo side, we are still stranded. That nobody can pass. Even there's no leg or any okada that can pass. You can see what happened to these Olodo people that you are passing. The suffering that you are suffering, we are suffering a lot. We appeal to our governor, please find something to do for Olodo people and people that are traveling here and there. You can see the people that they are just stranded. You can see the every people and everywhere else. You can see the people and they are passing. You can see they are just Gbójú ò wá. Please, Governor, we appeal to you. We need your help so that can assist us to do something for us as Olodo. This is what's happened here. Please. You can see. Ẹ jọ̀wọ́, a fẹ́ kí gómìnà wa kó wà kankan ṣe sí àwa tá a wà ní Olodo. Torí pé eléyìí a lè lọ síbi iṣẹ́ àtàtó tajà ni àtàtó rajà ni kò tó tẹ̀ lọ sí ẹ̀rì kankan. Ẹsẹ̀ gan ò lè kọjá dépò ọ̀kadà dépò mọ́tò ẹ̀rí ọkọ̀ tó kò lọ rẹ́rẹ́rẹ́ ní opposite lọ́hùn. And then àwa tá a wà ní apá Olodo bákan náà a tò láti bí odò yẹn lọ sí ọjà Olodo bẹ́ẹ̀ láti tò lọ. Kan sí sẹ́ẹ̀rí báyìí ìrọ̀lọ́pọ̀ yìí ẹ jọ̀ọ́ aago 5 lọ́pọ̀lọpọ̀ ti wà bí lórí ìlà yóò sí kankan ẹ jọ̀ọ́ kí la rí ṣe sílẹ̀ yìí ẹ jọ̀ọ́ abẹ́ kí ẹ wà kó bá ṣe sí ọ̀nà yìí òjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o òjò àkọ́kọ́ lélẹ́yìí o òjò àkọ́kọ́ lélẹ́yìí o yá àkọ́gbọ́jọ tó yóò bá bẹ̀rẹ̀ òjò àkọ́kọ́ ló máa gbélé ìwọ́ báyìí tí ẹ ti yọ ọkọ̀ bóyá tó kalẹ̀ lọ àwọn èèyàn náà tó kalẹ̀ lọ ọ̀kadà ò lè kọjá ẹsẹ̀ ò lè kọjá ṣẹ́rí báyìí ẹgbọ́n táwọn èèyàn sọ kò síbi tá a lè gbà kọjá ẹjọ́ afẹ́ ìrànlọ́wọ́ ètò abáyé ṣe fún wa ẹjọ́ lọ́sílógún báyìí abẹ ní gómìnà wa ẹwà kankan ṣe sí tábàlì ṣe sí ọ̀rọ̀ yìí yóò jò tó pọ̀ kó tó di pé yóò kọjá ẹjọ́ ojú ọ̀nà ìlú ìfẹ́ lè gbà kọjá o ẹ sì wá bí lórí náà abẹ̀bẹ̀ ni gómìnà wa kó tó bá bẹ̀rẹ̀ ṣe ìgbà ọ̀yẹ́ ká ti wọ́ alternative road tó bá tó wá dá tí ò ní bàjẹ́ kíákíá ìdánwẹ́lẹ́ àṣẹlẹ̀ báyìí ṣe ìpínlẹ̀ ṣcc ẹgbẹ́ lábẹ́ ẹjọ́ lábẹ́ yìí ni gómìnà wa Ṣèyí Mákindé abẹ́kẹ́ wà kankan ṣe sí ọ̀rọ̀ yìí ilé tí a pọ̀ jù gan seriously báyìí ẹjọ́ lábẹ́ ni o kò tẹ́ tó lè tajà ẹ̀ ti dé báyìí sí omi ló lọ bá rẹ̀ báyìí o ẹ ṣe Olúwa ràn wá lọ́wọ́. Òun lẹ́ ń wò live and direct yẹn torí pé ẹnu oníkàn báyìí láti gbọ́ pọ̀ ọ̀hún ẹ gbójú òwà live and direct bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ni kẹ́ ẹ share ẹ pín kó kárí ilé àjọjẹ ọdún bẹ́ẹ̀ nìkan ò ní ẹ bá wa share kó dọ́dọ̀ gómìnà Olúṣèyí Mákindé ẹni tí Elédùmarè tó kó ìṣàkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ lé lọ́wọ́ lásìkò inú ẹ bá wa share dọ́dọ̀ wọn kọmíṣánná tó ń rí sọ̀rọ̀ ọ̀sẹ̀ òde ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ share kó dọ́dọ̀ wọn wípé ojú òpópónà Olodo eléyìí tí wọ́n tún pèsè tó jẹ́ alternative road òun gangan náà òun náà kò fẹ́ gbádùn mọ́ bójú bá ti rọ gbogbo ẹ̀ lómi ń kún táwọn ò ní lè lọ wájú lọ ẹ̀yìn ẹ bá wa share ẹ̀ àwọn tó ń bẹ lágbègbè yìí wọ́n ń kérora nǹkan ò lọ bó ṣe yọ lọ ọ̀pọ̀lọpọ̀ ni ò lè débi iṣẹ́ lákòókò tí ó débi iṣẹ́ mọ́ látìgbà tí ìṣẹ̀lẹ̀ pé afárá tí ń bẹ ní Olódò yìí ti já ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọn ò tiẹ̀ lọ lé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ti lọ rẹ́ǹtì ilé sí gbòòrò à ń rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbé ìgbésẹ̀ kan mọ́ ń kíá
láti wá ojútùú míì eléyìí tí ó jẹ́ ọ̀nà àbáyọ tí àwọn èèyàn máa gbà tí ojú afárá gangan tí wọ́n ń ṣe lọ́wọ́ yẹn tí ó fi parí alternative road gan ni omi ti gbé lọ tán yìí o ká tó wá sọ pé orí afárá omi lẹ́rìn ó lọ́pọ̀lọpọ̀ yanturu yẹn ẹ bá wa ṣe àyẹ̀pẹ̀ kó kárí ilé àjọjẹ òdùnbẹ́ nìkan ò ní ìyẹn báyẹn awòkan gédéǹgbé torí ànímọ̀ sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ míì ká má mẹ́nu bà tí ń ṣẹlẹ̀ lákàtà wa ó wá ṣeé ṣe kó jẹ́ wípé ìkún omi tún ṣọṣẹ́ ń bò míì tójú tiwa ò tó tóun yìí ò sì ìjáde kò tókè ẹ lè pè bí mo ṣe wà lórí ètò yìí lọ́wọ́ báyìí kí n tó kù lórí ọ̀rọ̀ ìkún omi tí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ 0902 369 9664 0902 369 9664 oníkẹ́ ẹ fi pè láti bá wa dá sí i láàárọ̀ yìí lórí ètò yín ètò wa bó ṣe ń lọ ní ìkànnì Lágìlú FM ṣé ẹ mọ̀ pé bó ṣe ń lọ ó ní àwa ń tẹ̀lé ẹ kú ojúmọ́ ta ló wà lójú òpó yìí ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ẹ káàárọ̀ orúkọ yín. ẹ kú ètò ọlá lórúkọ mi. láti bo. Of Thursday. This is Olodo Beach, the alternative beach that we are using at Olodo. This is alternative road that our governor Seyi Makinde have created. This one is the alternative one. The real one that we are doing is still there. Even it's more than this one also. There's no any vehicle that can go out or go in. That's the opposite of the road. You can see the vehicles beside the road, and then we at this side, Olodo side, we are still stranded. That nobody can pass. Even there's no leg or any Okada that can pass. You can see what happened to these Olodo people that are passing. The suffering that we are suffer a lot. We appeal to our governor, please find something to do for Olodo people and people that are traveling here and there. You can see the people that they are just stranded. You can see the heavy people and everywhere. You can see the vehicle that they are passing. You can see they are just there. You don't know the time that you can live here. You don't know the time. You can see the vehicle. You can see all those water. Please, Governor, we appeal to you. We need your help so that can assist us to do something for us at Olodo. This is what's happened here. Please, you can see. Ẹ jọ̀wọ́, a fẹ́ kí gómìnà wa kó wà kankan ṣe sí àwa tá a wà ní Olodo. Torí pé eléyìí a lè lọ síbi iṣẹ́ àtà tó tajà ní àtà tó rajà ní kò sọ́tẹ̀ lọ sí ẹ̀rì kankan. Ẹsẹ̀ gan ò lè kọjá dépò ọ̀kadà dépò mọ́tò ẹ̀rí ọkọ̀ tó lọ rẹ́rẹ́rẹ́ ní opposite lọ́hùn. And then àwa tá a wà ní apá Olodo bákan náà a tò láti ibi odò yẹn lọ sí ọjà Olodo bẹ́ẹ̀ la ṣe tò lọ. You can see ṣe rí báyìí èrò lọ́pọ̀ yìí ẹ jọ̀ọ́ aago 5 lọ́pọ̀lọpọ̀ ti wà bí lórí ìlà tí ò sí kankan ẹ jọ̀ọ́ kí la rí ṣe ṣe léyìí ẹ jọ̀ọ́ abẹ́ kí ẹ wà tó ká ṣe sí ọ̀nà yìí òjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o òjò àkọ́kọ́ lélẹ́yìí o òjò àkọ́kọ́ lélẹ́yìí o láà pé gbọ́dọ̀ tó yóò bá bẹ̀rẹ̀ òjò àkọ́kọ́ lọ́fọ̀ agbélé ìwọ́ báyìí tí ẹ ti ọkọ̀ bóyá tó kalẹ̀ lọ àwọn èèyàn náà tó kalẹ̀ lọ ọ̀kadà ò lè kọjá ẹsẹ̀ ò lè kọjá sẹ́rí báyìí ẹgbọ́ báyìí ẹgbọ́ táwọn èèyàn sọ kò síbi tá a lè gbà kọjá ẹ jọ̀ọ́ a fẹ́ ìrànlọ́wọ́ ètò abá lè ṣe fún wa ẹ jọ̀ọ́ tí wọ́n fi lóògbé báyìí abẹ ní gómìnà wa ẹwà kankan ṣe sí tábà lè ṣe sí ọ̀rọ̀ yìí kí òjò tó pọ̀ kó tó di pé yọ kọjá ẹ jọ̀ọ́ ẹ dákun ojú ọ̀nà ìlú náà. ètò àlè gbà kọjá o ẹ sì wà ń bì torí náà abẹ̀bẹ̀ ni gómìnà wa kó tó ipa bẹ̀rẹ̀ ṣe ìgbà ọ̀yẹ́ ká ti wọ́ alternative road tó máa tó wá dá tí ò ní bàjẹ́ kíákíá ìgbọ́ngbẹ́lẹ́ àṣẹlẹ̀ báyìí ṣe kíláyé ṣe sí
ẹ̀bẹ̀ lábẹ́ ẹjọ́ lábẹ́ yìí ni gómìnà wa Ṣèyí Mákindé abẹ́kẹ́ wà kankan ṣe sí ọ̀rọ̀ yìí lélẹ̀ tí a pọ̀ jù gan seriously báyìí ẹjọ́ abẹ́ ni o kò sẹ́ tó lè tajà kò sẹ́ tó lè rajà ṣe é ti dé báyìí sí omi ló lọ báyìí rẹ̀ báyìí o ẹ ṣé Olúwa ràn wá lọ́wọ́. Good morning, early the morning of Thursday. This is Olodo Bridge, the alternative bridge that we are using at Olodo. This alternative road that our governor Seyi Makinde have created. This one is the alternative one. The real one that we are doing is still there. Even it's more than this one also. There's no any vehicle that can go out or go in. That's the opposite of the road. You can see the. Àfi láti máa pè bóyá àwọn náà ní ìgbésẹ̀ tí wọ́n lè gbé ní federal house kí federal government fi lè kọ́ mi lórí ọ̀rọ̀ yìí torí wípé àwọn tí ń gbé bẹ́ẹ̀ náà ọmọ Nàìjíríà ni wọ́n ọmọ Nàìjíríà ni gbogbo wọn lọ sojú nílé ìgbìmọ̀ asòfin. ẹ pè sẹ́nitọ̀ náà. sẹ́nitọ̀ Akíntúndé Ọ̀yọ́ ẹ̀sìn Akíntúndé. àwọn ni wọ́n ní ẹkùn bẹ́ẹ̀ni ìjọba àbílẹ̀ márùn-ún ló fọ̀ sí abẹ́ Ọ̀yọ́ central láti Ìbàdàn bíi àwọn ìjọba àbílẹ̀ yẹn ní Olúyọ̀lé Ọ̀nà Àrà Ẹgbẹ́dá Akínyẹlé àti Lágẹ̀lú ìjọba àbílẹ̀ mẹ́rin kún ní Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àti Ìbà Ọ̀yọ́ East Ọ̀yọ́ West àti Àfijìó ìjọba àbílẹ̀ méjì kún ní Ògbómọ̀ṣọ́ Sùúrùlérè àti Ògolúwa ibi tọ́wọ́jà àwọn dé dúró nìyẹn a jẹ́ pé ó kan sẹ́nitọ́ Yunus Akíntúndé ó sì kan Honourable Láfi Akínmóyèdé ẹkúnjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ gómìnà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń ṣiṣẹ́ lórí afárá yẹn ṣùgbọ́n àwọn èèyàn nílò alternative road tó yẹ pé omi ò ní lè bàjẹ́ títí tí wọ́n fi parí ìyẹn ẹjọ́ tàbá sì rí ẹlẹ́yinjú àánú náà tó lè kún gómìnà lọ́wọ́ tó lè kún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ àmọ́ pé èèyàn kan ò lè sọ pé òun fẹ́ ṣiṣẹ́ ìjọba tẹ́ lè kún ìjọba lọ́wọ́ láti jẹ́ kọ́nà yìí ṣe gbà torí àwọn tó ń gbé bẹ̀ tẹ́ bá rí ẹlòmíì yóò kàánú ẹlòmíì ló wákàtí 5 wákàtí 4 lẹ́sù àti jáde. ok ẹ jẹ́ kí a sáré polówó ọjà náà ká wá bọ́ sí àárín gbogbo ètò bó ṣe ń lọ láàárọ̀ yìí. ṣé òfin tuntun ní Nàìjíríà nílò àbí àtúntò Nàìjíríà restructuring àbí ìlànà ìṣèjọba míì tí í ṣe ìlànà ìṣèjọba lílo ilé-ìgbìmọ̀ aṣòfin tá a mọ̀ sí parliamentary system of government ká fi rọ́pò ìlànà ìṣèjọba àwarawa democracy tá à ń lò lọ́wọ́ yìí. ṣé bẹ́ẹ̀ ni kí lè rò tiyín lórí ẹ̀ ẹ̀jẹ̀ àti ẹ̀ka àpolówó ọjà dé ètò yín ètò wa bó ṣe ń lọ láàárọ̀ yìí ní ìkànnì Lágẹ̀lú FM ó ń tẹ̀síwájú.